lábẹ́ alága wọn Alhaji Ibrahim Ọláníyan àwọn náà máa kí wọn wọ́n ní àwọn kí wọn kú oríire torí pé àwọn mọ̀ pé bí wọ́n ṣe gbé iṣẹ́ ilé wọn lọ́wọ́ wọ́n ní ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní àtúnṣe yóò débà bákan náà kí n kọjá lọ sí ẹgbẹ́ Nursery Referral Society of Nigeria àwọn àjọ NASFAT mísọ́nà wọn àti alukoro wọn Alhaji Shamsideen Owólabí Ajímọ̀bú Ìyá Òsénì àwọn náà sọ nínú ẹ̀ pé ọmọ Èkó pàtàkì tí wọ́n fi jẹ adelé gíwá gbogbo ràwọ̀ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ìrètí wà pé ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà yóò fẹsẹ̀ rinlẹ̀ dandan torí pé wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi àti ọgbọ́n àtinúdá tí wọ́n ti ní bó ṣe jáde nílé ẹ̀kọ́ LASU wọ́n ní wọ́n lo gbogbo ẹ̀ kí àtúnṣe kí ó bá ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà gbogbo wọn pátápátá ni wọ́n kí adelé ọ̀gá àgbà tó jẹ́ gíwá gbogbo ràwọ̀ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Túnjí Dìísù pé ẹ kú oríire nínú ìwé Nigeria Tribune ròyìn òun wà ń bẹ̀ láàárọ̀ yìí. ohun tó bá jọra là á fi wéra ọ̀kẹ́rẹ́ lọ́jọ́ kún àdúgbò sí èpè ẹ̀pẹ́ àjọpọ̀ sí ẹ̀lú níbẹ̀ ládùúgbò jọmí alábàáhùn nínú àwọn ìwé ìròyìn wa láàárọ̀ yìí jẹ́ jẹ́mọ̀ pé ọba aláyé ìlú Èkó ní ọba ìlú àǹbá dúró ṣàlẹ́ rẹ̀ mọ́ kí olùdí fọ́ọ̀tì olówó Èkó Fuad wọ́n ní táwọn bá ní káwọn lanu káwọn kọrin wọn lórí tó ń jà lẹ́nu ni pé èmi lọ lọ́pẹ́ èmi mà lọ lọ́pẹ́ o ẹ wá wòre bàbá ẹ wá wòṣẹ́ bàbá láyé mi èmi mà lọ wọ́n láwọn gbọ̀ngàn lọ lọ́pẹ́ o kí nìdí rẹ̀ wọ́n ní láyé Olúgbọ́n ayé ti rójú láyé Àrẹ̀sà òde lódùn láyé Òjìgòlógò wọ́n ní ara kókò ara rán arẹpínrín bàbá aṣọ àfọlẹ́nìkan ló lè sọ pé ìlú èyí òdùn wọ́n láyé àwọn nígbà táwọn ti dórí àléfà láti bí ọdún 23 wọ́n ní pàápàá jùlọ níjọ́ tí wọ́n ń fún àwọn ní ìwé wípé ẹni tí ọba kàn nílùú Èkó náà ni ìlú àwọn bàbá tó dòṣà lẹ́rìn àmì òkè oṣù ọláwọn ó sì wá lé téńté wọ́n nígbà táwọn ti wá dórí àléfà eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ yẹn ń fọn bẹ́ẹ̀ ìlọsíwájú wá lu Èkó bẹ́ẹ̀ làwọn ọmọ Èkó wọ́n wá ń di ẹni tí ó ń gba ìgbéga wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yẹ pé fúnra wọn gan náà ló jẹ́ pé wọ́n kọ ìwé tó fún àwọn pé tó àwọn jẹ ọba ìlú Èkó wọ́n ní àwọn bí inú àwọn ṣe dùn tó wọ́n náà sì ṣe àdúrà àwọn gúre ń tọ́kọ́ wá sọ pé Bọ́lá Ahmed Tinubu ń tó ṣe fún mi yìí ó sì di ààrẹ orílẹ̀-èdè àti àwọn ṣe ń sọ bẹ́ẹ̀ lọ́rùn bá ń jẹun lóǹtẹ̀ bẹ́ẹ̀ làwọn olùlẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ Èkó náà wọ́n sì ń fàṣẹ sí wọ́n ní kò wá tó síbẹ̀ o wọ́n nígbà táwọn dórí àléfà lójú ẹ̀mí àwọn ọmọ Èkó Lagos ọmọ Èkó ó sì di gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀ wa Nàìjíríà ìyẹn alàgbà Yẹmí Kàdóso wọ́n ní lójú ẹ̀mí àwọn lórí àléfà wọn òun náà ni ọmọ Èkó ó di adájọ́